àáfàá ti ń tú Kùránì kan àṣírí mọ̀mọ́ ti tú so àjẹ́ndà yín nìyí pẹ̀lú Kùránì tẹ́ ẹ tún kọ fáwọn èèyàn wa wàhálà mọ̀dé ẹ jẹ́ kọ́kọ́ lé ọ̀rọ̀ ìgbà ìbí báyẹn mo ti ń tú Kùránì kan sí ibi tó gbà ti rọ̀ ọ́ lọ́rùn àwọn ibi tí mùdọ́rì wà ń bẹ̀ mo ní tú sí mùdọ́rì mọ́ tó gbé kí ni kì í ṣe nǹkan tó fẹ́ lọ́wọ́ ti pé mùdọ́rù yẹn tó bá fi tú sí mùdọ́rù yẹn ó ti bà Kùránì jẹ́ nìyẹn kí ló fẹ́ pé àwọn ibi tó ti pé pa wọ́n ẹ fúngun wọn ẹ bá ti wọn jẹ́ àwọn olùgbà mùdọ́rì nítorí mú ní mùdọ́rì kí ló tẹ̀lé tu bó ṣe wà ṣe ti rí báyìí ṣe àwọn akẹ́kọ̀ọ́ ṣe ti rí báyìí ṣe ti rí báyìí skáù Kùránì mo á sọ̀fọ̀ láyé yín ayé ìwọ́n mùtú àgbàjẹ́ ẹ ti rí báyìí ẹ tún tú Kùránì mi kọ ṣe ti rí báyìí ẹ tún tú Kùránì mi tún fún wa àwọn ibi tó ṣe pé ó gba mọ́ dín ẹ ní fún ní mọ́dí tó wọ́n ẹ̀ ṣé ẹ̀yin lẹ ní Kùránì ni ṣé ìtàn ìlú àbẹ̀ ni wọ́n ẹ̀ tẹ̀lé tu báwọn tí wọ́n kọ́ ṣe bí wọ́n ṣe mú wa fún wa tó tẹnu kẹ́gbà ara ẹ jẹ́ ni àwọn tí wọ́n kọ́ wọ́n fi mùdọ́rù síbẹ̀ ẹ̀yin ò fi mùdọ́rù síbẹ̀ mọ́ wọ́n ẹ̀ tẹ̀lé mùdọ́rù bẹ̀ ibi tí mùdọ́rù wà ẹ wà yọ mùdọ́rù ẹ wà fi mọ́dí síbẹ̀ ibi tí mọ́dí wà mo mọ̀ dá wàhálà mọ̀dé ṣé wọ́n ẹ̀ tẹ̀lé mọ́ta fún wa ní ìwọ wá fẹ́ tún ní ìhà tó kọ sí ọ pé ẹ tá a bá ní pé ká tú báyìí ọwọ́ á fi ìròrí tiẹ̀ so ìròrí tiẹ̀ lásán ló wàá tà fún gbogbo àwọn àfàlẹ́ kò tó ju gbogbo àwọn àfàlẹ́ yorùbá ìròrí tiẹ̀ ni owó máa lò pátápátá nílẹ̀ yorùbá wàhálà mọ̀dé ìdí náà mọ̀ sí ìwọ̀n ológun mọ̀ ti dé ọ̀hún tún ìta àwọn àbúkọ inú wa dùn pé ẹ̀ ń tún kọ wáyìí iṣẹ́ wa yọ náà ni kò síbi tó fẹ́ sá sí mọ́ àwọn ibi títí àti sọ pé ẹ pa wọ́n ẹ gé wọn lórí ẹ bà tiwọn jẹ́ ẹ gé wọn ní ọmọ ẹ̀ka ẹsẹ̀ ẹ gé wọn ní ọmọ ẹ̀ka orí ẹ gé wọn yẹn ẹ fẹ́ jọbẹ̀ kó ń bẹ̀ tó pé àwọn yẹn gba mùdọ́rì ẹ wà fi mọ́dí síbẹ̀ pé ẹ mọ́ gé wọn lórí o ẹ fà án mọ́ra ní o kẹ̀kan àbí tàbá sọ pé nǹkan sẹ́rí nǹkan tó bá jẹ́ pé ọmọ yẹn ló bá kó jọ nǹkan tó pé ọmọ yẹn ló bá promote àtúnṣe mọ̀ bá wọn máa gbé lárugẹ wọn nífẹ̀ẹ́ kíkẹ́ wọn nífẹ̀ẹ́ pé kó bàjẹ́ Quran yóò wá di Old Testament Old Translation Testament and New Translation Testament so new and old náà ti fẹ́ wà nínú Quran náà báyìí Quran ti fẹ́ di old and new báyìí so èyí táwọn gan tó tàtò kọ àwọn ọmọ tí náà tẹ́ tó bínú pàjẹ́ lọ́dọ̀ pa àwọn pé ẹ̀yin náà tó kọ́ dáadáa àwọn àbáwọn náà wọ́n kọ́ àwọn tuntun náà kọ́ sẹ́sìn tẹ́ ní ká máa tẹ̀lé ní sẹ́sìn tí ẹnu rò kò ní ṣé ẹ̀sìn tó yẹ pé nǹkan tán tí wọ́n tún kò bá gbà mọ́ nítorí padà tún hóòdì wọ́n padà tún wá nǹkan mi fi tu síbẹ̀ ẹ tó wá sí wá pé ẹ tó bá tún pé ká tu sí àwọn olùdókè òdodo kò kún tó àwọn tó ti fẹ́ ṣẹlẹ̀ ẹ mọ gbọ́n tó takò lákàá so ní direct definition tẹ̀lé tu sílẹ̀ wa àfi kẹ́tẹ̀ mọ wá nǹkan tó bá súnmọ́ this is religion tá a sọ nìyẹn o wọ́n rí exactly nǹkan tí kílẹ̀ tó jẹ́lẹ̀ wa because èdè yìí ò ṣèdè wa kò sí tú síra wọn wọ́n sì wọ́n á wọ́n nǹkan tó bá wà ní ààrẹ tàbí nǹkan tó bá súnmọ́ wọ́n fi pé àwọn tí wọ́n dún tó lọ ní ẹ̀mí ti ká lọ òdòdó iṣẹ́ ẹ̀ ti báyìí ó dà ìbíjà tí ànábì jí pátá àwọn akẹ́kẹ́ pé ànábì mọ̀ ti jí pátá wàhálà mọ̀ dé àwọn akẹ́kẹ́ wá jáde ó ní ìṣe pátá ló jí ó ní kíní yẹn ó dàbí akásífù ẹ fi mọ fọn mú ó ní kíní yẹn rárá ó dàbí àfáàkẹ́ náà ni ó dàbí singlet àfáàkẹ́ tún jáde ó dàbí aṣọ ìbora èwo la fẹ́ wọ́n bẹ̀ báyìí the same thing náà báyìí àwọn òdòdó tún di àwọn tó tún dóòtọ́ ọlọ́run ẹ ti rí báyìí Islam ẹ̀sìn ìmúnilẹ́rú ni ẹ̀sìn tó pé ẹ̀yin gẹ̀lẹ́kẹ̀lẹ́ ń promote ẹ̀ nǹkan tẹ́ bá fẹ́ tú síbẹ̀ náà lẹ́ ń tú síbẹ̀ ẹ̀sìn bó bá kó bu lẹ́sẹ̀ ni ẹnu yóò sì lè kó bẹ́ẹ̀ ni torí ẹnu yóò kó nínú Islam ẹnu yóò kó àwa mọ̀ pé owó kan làwọn kan náà tún gbé fún ọ lójú kó fẹ́ tuntun ó dìbò kọ́ wọn ní ìwọ ògbón tí ẹ kó àwọn kan fẹ́ rà á lọ́wọ́ rẹ ní $500 million ìwọ ò ta ó ti wọ́n pé tó wá ta fún wọn àwọn tún fẹ́ yí ọ̀dà àlà ló ń dò ọdún àti kẹran jẹ ọ̀tá ọ̀kọ́ torí owó tẹ bá tẹ jáde tán níta àbí sọ̀rọ̀ omi tí ó kàn mọ̀rọ̀ látọjú òrùn báyìí fáwọn èèyàn ni níta ti rárá ti ní gbòòrò rárá ti yóò mọ̀rọ̀ látọjú òrùn báyìí ni Islam with scam
jìbìtì olè ní Islam, olè ní Islam. Ẹ̀yin lẹ ń promote Islam, Islam ò ga, Allah ò ga, ẹ̀yin lẹ ń gbé alága, ẹ̀yin lẹ ń gbé ẹ̀sìn Allah lárugẹ. Ẹ wá tó Kùránì tú, ìdààmú wá bá yín, ẹ wá rí Kùránì dìvẹ́ǹdì mọ́, ẹ rí yí, ẹ rí ṣe bákan mọ́, ẹ̀pọ̀ òbóró mọ́ fún yín, gádà ti jámọ́ yín lẹ́sẹ̀, ìdààmú wá bá yín, ẹ wá ń sẹ̀, ẹ wá ń ṣòfò, ẹ mọ̀ kẹ́tẹ́ fẹ́ ṣe mọ́, ẹ mọ̀ kẹ́tẹ́ fẹ́ kú kàn sí mọ́, ẹ̀yin kò mọ̀ kẹ́tẹ́ fẹ́ yà sí mọ́. Kọ́lọ́mọ jẹ́ káyọ̀ mi bàjẹ́ bí tẹni tí ń ṣe Islam o, ẹni tí ń ṣe Islam ayé rẹ̀ ti bàjẹ́ o, ojú ilẹ̀ fi wo Kùránì tí wọ́n tútù yìí. Ẹ bá fi lóògbà tí wọ́n fi comment section, ojú tẹ bá fi ìyà tó bá kọ sí ẹ bá fi comment section, ẹ bá like, ẹ bá repost, ẹ bá share, àjò àṣẹ láti tẹ̀lé wa. Ẹ̀sìn Islam ẹ ṣe ẹ̀sìn àforíjì o, ẹ̀rẹ̀ ní Islam ẹ̀sìn àforíjì ni, ẹ̀sìn Islam ẹ ṣe ẹ̀sìn àforíjì o, ẹ̀sìn dúpọ̀ pamọ́yàn ni o, ẹ̀sìn Islam ó gbọ́dọ̀ foríjì ní tó bá ti lè ṣe ọ́ láyé, ìyá rẹ ni, bàbá rẹ ni, ọmọ rẹ ni, ó gbọ́dọ̀ ṣàforíjì kan nínú ayé rẹ, nítorí tó lè ṣàforíjì fún yẹn báyìí ní àlófin àjọ. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ tí Mùdírù sọ. Ṣé ti lé bá báyìí? Ẹ̀sìn Islam ṣe ẹ̀sìn àforíjì, ẹ̀ tẹ̀ lọ́gbọ́. Bí yẹn bá ṣẹ̀ ó gbọ́dọ̀ ṣe tiẹ̀ náà padà fún ni. Ẹ̀sìn Islam ṣe ẹ̀sìn tá lè tí mọ́ foríjì ra wa. Àwọn àgbàlagbà náà ìbá àmọ́ pé kan pé èèyàn olóòní kó rí mọ́mì bíi ti Islam kọ́ ọjọ́ tó bá ti lè bá wọn máa pa ẹ́ ni. No wonder tí Allah fi dá àlùjánnà tó tún fi dá iná. Allah dá iná ó tún dá àlùjánnà, ó wá dá iná fún àwọn tí wọ́n ṣẹ̀, ó wá dá àlùjánnà, ó dá àlùjánnà fún àwọn tí wọ́n ṣẹ̀, ó wá dáná fún àwọn ọ̀tá rẹ̀. Allah ló dá ọgbà wa tí a wà láyé, tó wáyé kí Allah kó tún wá ní ọ̀tá, tó yẹ kó lè gbin ìrúgbìn ọ̀tá sí wa ní kó tá fi mọ̀ ṣẹ́. Tí yẹn bá fi lè ṣe nínú Islam, dandan ni kó mú balẹ̀. To be a Muslim, ẹ̀sìn yẹn ṣe ẹ̀sìn rẹ̀. Allah ṣe àgàfúrù, kì í ṣe àròhìmì, kì í ṣe ọba tí wọ́n ń foríjì yẹn títí wọ́n rọ̀ yẹn rárá, títí wọ́n kẹ́yìn rárá. Islam tẹ́ ń wò yẹn ẹ̀sìn ìbànújẹ́ ni. Àwọn tó ti pa fún wa, wọ́n máa ń fi àwọn kẹ́ promote Islam ní wọ́n bá tèèyàn jẹ́ ni nínú Islam, gbẹ̀san nínú Islam. Ẹ̀sìn Islam ṣe ẹ̀sìn rẹ̀, ẹ̀sìn náà ṣe ẹ̀sìn fọkànbalẹ̀. Ewu ni ẹ̀sìn Islam. Kíyàn mọ̀ lóhùn lọ ń join cultism, ó pé ju kó mọ̀ lóhùn ṣe Islam lọ. Cultism ti Islam tó burú ju gidi gan dé pé tó wà lè wọ báyìí ó lè padà mọ́ àfi kí wọ́n pa ẹ́. Ṣé ẹ rí bí àwọn bandits ṣe rí bọ́n ṣe wọlé wa with the name of Allah? Ṣé rí àwọn Boko Haram bọ́n ṣe wọlé ilẹ̀ wa, bọ́n ṣe pẹ́ káàkiri with the name of Allah? Wọ́n lè foríjì wọn tó ní pé kí ni ẹlẹ́bọ ni wá ń lẹ̀ wá, wọ́n gbà pé ìran Yorùbá Mùsùlùmí wà nílẹ̀ Yorùbá. Ó dá àwọn àfáà tẹ́ ń wò yẹn tán kírun yẹn tán tí wọ́n lágbára sórí tí àwọn kíní ìbá túnmọ̀ àwọn tó fẹ́ pa wọn tó pé kí ni wọ́n gbà pé ojú apáta ẹlẹ́bọ ní àlẹ́ Yorùbá. Àwọn òṣèlú lálá kírun lẹ́yìn Yorùbá. Islam ṣe ẹ̀sìn àforíjì. Tí Mùsùlùmí méjì tán bá ṣẹra wọn, ẹ gbọ́dọ̀ foríjì ra yín. Mistake pé èèyàn bá ṣe àṣìṣe nílé ayé, ó bá ṣe mistake pé ẹnu bá gbé ẹ sọ̀rọ̀ sáfà kan bí wọ́n ṣe gbé ẹ bí wọ́n ṣe tẹ̀ àwọn gangan ṣe ń tira mọ́lé gan, àwọn gangan dá wọn lóró gan, àwọn gangan fi àjẹ ká mọ̀ wípé ẹnìkan Islam ló rán wọn bẹ́ẹ̀. Allah foríjì yàn, Allah tún nǹkan ṣe, Allah mọ́ ń bà kan jẹ́ ni. Allah ò ní èwe tó lè fi sẹ́ẹ̀tún nǹkan àfi pé ẹ gé wọn lórí, ẹ gé wọn lápá, ẹ bà tí wọn jẹ́, kó mọ́ ń jalè, ẹ gé lọ́wọ́. Ẹ̀sìn tiwa lẹ́sìn àbáláyé nǹkan táwọn àbá mọ̀ ṣe pé tó ń bá ọmọ tí bá ń jalè nígbà wá ṣe nígbà àwọn àbá wa, wọ́n á wo ọmọ tí ń jalè yìí kí nìkan ta lè ṣe fún un tí òfin jalè mọ́, wọ́n á dẹ̀ jòlè, wọ́n á dẹ̀ jọ kò ní ojú rẹ̀. Tí wọ́n bá ọmọ tí bá ń fẹ́ wọ́n á yọ fẹ́yàn kò ní ojú rẹ̀. Ilé tí ò bá rójú, ilé tí kò bá gún, wọ́n á gbìyànjú wọn lọ bẹ̀ wọ́n á lọ pẹ̀tù síbẹ̀. Ẹ̀sìn Islam dé ńkọ́ olómọ tó lè jalè ó ní ẹ mọ́ gé wọn lọ́wọ́ ni. Ilé tẹ́ bá ti wọ̀ tí bá ti ń rójú tó ti gbọ́ ara wọn, ẹ gbé Islam wọ bẹ̀ tó bá ti lè gbà ẹ pa wọ́n. Ẹ̀sìn Islam nìyẹn, wọ́n fẹ́ fi aláàgbẹ̀lẹ̀ káàkiri ni. Ẹ̀sìn Islam yìí ṣe ẹ̀sìn tó pé kí ni tó bá ń ṣe tí níbọ̀ rẹ bá ń ṣe, tó bá ti pa níbọ̀ rẹ yẹn ò tí rí ìyọ́nú Allah. Allah ò ní ti forí jìn ọ́. Allah tún wá sọ sẹ́gbẹ́ kan tó bá yẹn sọ láti ó ní pé ìyẹn gangan ni ó fi rí ìyọ́nú Allah. Tó bá ti lè forí jìn nínú Islam ò lè rí ìyọ́nú Allah o, àfi kó pa nínú Islam, àfi kó bá tẹ̀lé, àfi kó kọ́ béyàn, àfi kó wá ṣùgbọ́n mọ̀làkejì nínú Islam lè fi rí ìyọ́nú Allah. Àfi kó dínà mọ́ mìíràn làkejì rẹ ló lè fi rí ìyọ́nú Allah. Wọ́n kàn wá ń fi àwọn ọ̀rọ̀ tó dùn promote Islam ni. Islam is for peace, Islam is peace. Wọ́n jẹ́ kọ́lọ́ tó danger ní Islam is danger o, not peace yo. What I got
fasos what I get ní Islam o ọ̀tọ̀ nìkan tó máa polówó fún ẹ ọ̀tọ̀ nìkan tó máa bá ń bẹ́ o what I order fasos kí ni what I got ní Islam o gbogbo àwọn kan tó ti fẹnu sọ fún aláàdá aláàdá bá tèèyàn jẹ́ aláàdá pé kò sí tó dáa oníkan ṣe dáadáa sọmọ ìyá ní kọ́ńtì bá tọmọ ìyá rẹ jẹ́ ní Islam sọ o àwọn afáàlẹ̀ bá ní wọ́n promote ẹ o kó bọ́mọ ọlọ́mọ ní o bọ́mọ ọlọ́mọ gbèsè ní o ẹ̀sìn tó dájú lẹ́sìn Islam o ẹ̀sìn yẹn ṣe ẹ̀sìn rẹ̀ sẹ́sìn tá tẹ́gbà sí sẹ́sìn tẹ́ni pé kò máa ṣe náà ni sẹ́sìn tẹ́ni kò máa ṣe náà ni ẹ̀sìn pákáleke ẹ̀sìn wàhálà ẹ̀sìn fìtínà ẹ̀sìn ìdààmú sẹ́sìn tẹ́ni kò máa ṣe náà ni àwọn òbá ẹ̀sìn burúkú mọ́ o ẹ̀sìn yẹn ṣe ẹ̀sìn fọkànbalẹ̀ ẹ̀yin gẹ́ fúnra ẹni igun òkú ẹ̀yin gẹ́ fúnra ẹ̀yin gẹ́ ń gbẹ́ ẹ̀yin fún gbọmọ ẹ̀yin gẹ́ ń bàtàrà ẹ̀yin jẹ́ ẹ̀yin gẹ́ fúnra ẹ̀yin wà ṣùgbọ́n ẹ̀yin sẹ́sìn tẹ́ni kò máa ṣe náà ni àwọn òbá ẹ̀sìn burúkú yìí ẹ̀sìn náà dáadáa lẹ̀sìn yìí tẹ́lẹ̀ tí bá rà àwọn fídíò ẹ̀ bá like ẹ̀ bá share ẹ̀ bá repost èròǹgbà yín ẹ̀ bá fi sí comment section a máa jọ sí láti tẹ̀lé màrí o. wa bàbá wa Ìmámù Ọ̀fà akínyàṣe pẹ̀lẹ́ lótìtọ́ níbi wáàsí tí ẹ lọ yìí àwọn ọ̀rọ̀ tí ẹ sọ yìí ẹ̀kọ́ ló jẹ́ fún àwọn ènìyàn àmọ́ àwa tó wá fojú bòmí wò ó tó lè tẹ́ fi bá a sọ̀rọ̀ ìdí ọmọ aládé ni àmọ́ nǹkan tẹ́ gbé dání kì í ṣe èdè ọmọ aládé náà fi kọ́ fúlẹ̀ yín kọ́ àwa wá fojú mi wò ó ẹ jẹ́ kọ́kọ́ lédè kakọ́ lè bá náà kí n gbé láti tẹ́tí ọkọ̀ sọ àbábá Ìmámù Ọ̀fà ẹ sọ fún wa pé ọmọ tí ó bá ń ṣe wọn náà abẹ́ tí bá ń ṣe wọn tí kò bá pọ́nyàn lé ẹni pé kò láṣọ lórí kọ́ ni ẹ wá jẹ́ ká gbé láti bí ànábì tẹ̀ wá ń tẹ̀lé ṣé ànábì láṣọ lórí kọ́ ànábì ò láṣọ lórí kọ́ according to the Quran ànábì ó jẹ́ ọmọ Mọ́kà ni wọ́n ti bí Mọ́kà ni wọ́n ti rèé ó bù ṣe gbàdá ìgbà tí wọ́n bí ànábì wọ́n wà nínú rẹ̀ ní ìyá rẹ̀ ní bàbá rẹ̀ fò sílẹ̀ ní bàbá rẹ̀ kú ọmọ tá a bí tí bàbá ó kú káwọn bá wọn bí ọmọ náà ìyá rẹ̀ bí náà tán kò ju bí 6 months làbí bí how many months ìyá náà kú ọmọ pàyà ọmọ pa bàbá òun ni ànábì lọ sọ lórí kọ́ ó wá bù ṣe gàdá ó bù ṣe gòdò ó bẹ̀rẹ̀ sí ní bá àtàwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò àtàwọn ẹbí nínú ilé wọn nínú fámìlì wọn ó bẹ̀rẹ̀ sí ní bá wọn jà ọmọ túlétúlé ọmọ dàlúdàlúrú òun náà ni ànábì yìí mọ̀ọ́mọ̀ kí orí burúkú òfò wá láfitínà ìdààmú kó wọn bá níbi tó bá wà ó bù ṣe gàdá ó bù ṣe gòdò ń dàlúrú ó fẹ́ ìpòsì nǹkan tán ṣe ń lé bàbá tiẹ̀ sí orí gbogbo àwọn yòókù nílùú Mẹ́kà ó di pé àwọn èèyàn gbá tiẹ̀ wọ́n láwọn ò fẹ́ tà ànábì bẹ̀rẹ̀ sí ní dúkòkò mọ́ wọ́n lé ànábì kúrò ní Mẹ́kà ìgbà tó fẹ́ kógun jà Mẹ́kà ṣé ọmọdé tó láṣọ lórí kọ́ ló fẹ́ kógun jà rẹ̀ ṣé ọmọdé tó láṣọ lórí kọ́ ní ń bá rẹ̀ jà ànábì náà láṣọ lórí kọ́ ànábì náà wá wáyé asán ó sì lọ ní asán ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àáfàá ẹ fi tànábì tọrọ pé gbogbo nǹkan ọmọ tẹ́ bá bí kí wọ́n dẹ̀ fọ́sẹ̀ lójú ẹ̀mí kán dẹ̀ kú bí ànábì ṣe lò ìgbésí ayé rẹ̀ ẹ fi bẹ̀ ọ́ náà pé kẹ́hìn nìkan bá wọn lò tó bá jẹ́ pé lóòótọ́ lànábì bá dáa tó sì láṣọ lórí ìkọ́ ẹ fi ayé ànábì tọrọ pé bí ànábì bó ṣe lò ìgbésí ayé rẹ̀ tán tí ò rí nǹkan mú lọ tó pa sáyé tí ò rí nǹkan tí ò rọmọ nǹkan fẹ̀yìn lédè kẹ́hìn nìkan mọ̀ rọmọ nǹkan fẹ̀yìn lédè àfẹ́ challenges ni àfẹ́ ẹ̀yọ̀ kan tó bá lè jáde búra bẹ́ẹ̀ tó dẹ̀ lè fi gégùn bẹ́ẹ̀ pé kí ayé òun kó pasán kó dẹ̀ ṣòfò bíi ti mọ̀ọ́mọ̀ ẹ jáde kẹ́ wá dáhùn challenges kẹ́ wá sọ challenges yìí ká máa tẹ̀síwájú afáwa Ìmámù Ọ̀fà ẹ wá ní pé nígbà tí gbẹ̀yìn ni torí táwọn gọ́ọ̀dì náà bá lọ check àwọn ìwé dáadáa wọ́n mọ̀ pé ìwé yín burúkú tẹ́ ń lò yẹn àwọn kan tó wà àwọn kan tí ò dáa ni àwọn kan tó wà ń bẹ ẹgẹ lórí ẹgẹ lọ́rùn ẹgẹ wọn ní ọmọ ká tẹ́ bá pàdé wọn ní ẹ̀sùn gbèjì ẹ pa wọ́n síbẹ̀ àwọn làwọn kan ti ń bẹ nínú àwọn ìwé yín àmọ́ ìjọba ṣe kíni wọ́n mójú kún bẹ́ẹ̀ wọn sọ ní lórí kárí pé bí tàbí ìjọba ni àwọn tó yẹ kọ́kọ́ mọ́ dájú first suspect ní Nàìjíríà òun ni àfẹ́ because ẹ lókè lódò kí ni wọ́n pè é lé fún ẹ lóko ẹ lódò kò sí nǹkan tẹ́ fi dá sí economic Nàìjíríà gbogbo bá ń jà lọ́tún gbogbo bá ń jà lọ́sí ẹ̀yin ò ní ṣe fídíò kẹ́ jáde kẹ́ ṣe fídíò lórí bẹ́ẹ̀ ṣe wá ẹ̀ ní sọ̀rọ̀ kan nípa ẹ̀ ní ẹni active kan tẹ́fẹ́ tèkì lé lórí àwọn tó gun bá lọ tán àbí táwọn kan bá jáde tán já kíkan jùlẹ̀ kò tó jíire tán bá jáde tán wá take action tán wá rí pé àwọn dojú kọ kíní yẹn ẹ máa ní alihamudulilayi ṣé Allah ló ṣe ṣé ẹ̀yin jáde ẹ̀yin tẹ́ ń jà fúnra ṣé ẹ jà fúnra bá ti yín ilẹ̀ yín parun lọ wọ́n pọ̀ yẹn lọ káàkiri ẹ ti rí bọlé bàbá Ìmámù Ọ̀fà wáyé tẹ̀ mọ́ ṣe wá sí lórí àwọn tí wọ́n jí gbé
àwọn ìmọ̀ fọ wáyé tẹ̀ mọ̀ sí wàásù lórí insecurity lẹ́kọ̀ọ́ tó jíire àwọn ìmọ̀ fọ wáyé tẹ̀ ẹ̀jẹ̀ káyà àwọn yẹn mọ̀ pé ilẹ̀ wọn tí wọ́n wà gẹ́gẹ́ ni fọ́sí tógun bá dé àwọn àràbù ìlú àgbà wọn kalẹ̀ wáyé tẹ̀ jẹ́ ká pé kùránì yẹn kò lè gbà wọ́n gbà tógun bá nígbà tí terrorist tó bá dé bá wọn wáyé tẹ̀ sòtọ́ fún wọn ṣáàgbà kùránì ni ẹ̀yin lò ẹ̀wá ni wọ́n pọ́n ilé àwọn tí wọ́n pọ́n ilé gọ̀ ni àwọn tí wọ́n pọ́n ilé wọ́n yẹ òmùgọ̀ because tí wọ́n bá lè máa pọ́n ilé torí pé ẹ lọ kéde àràbù bàbá rẹ̀ tí bá ń sa Hausa náà ó yẹ ká máa pọ́n ilé tó pé kí ni èdè kẹ́lẹ́ ló náà sọ bàbá rẹ̀ tí bá ń sọ Ìgbò náà ó yẹ ká máa pọ́n ilé náà ìwọ̀ tá à ń gbé fẹ̀yìn àfà torí pé ẹ lọ kéde ibìkan tábà tó bá lọ kéde Hausa náà ó yẹ ká máa gbé wọ̀ náà ká máa gbé fún ká máa àgẹ́sẹ́kù ká máa kí òun náà nìyà tábà tó bá lọ kéde tápà náà ó yẹ ká máa praise wọn ká máa kí wọn bá ṣe praise àfà tẹ̀lé kéde àràbù yìí àmọ́ kò jọ wá lójú ibi tá ti bára wa ni ibi tí ìjọba tí wọ́n dẹ̀ bá wa dé náà ni àjọ tí ó làwọn tó ti lẹ́kùn ọjọ́ òní afáwa ìmọ̀mọ́fà mi ò wá fún yín láti wá bu yín mo kàn wá fún láti wá jí kẹ́ mọ̀ pé gbogbo nǹkan tẹ́ fi ń ṣọlá yìí kò nítumọ̀ ó gba àwọn ẹ̀tàn kéékèèké àtàwọn ìwọ̀ kọ̀ọ̀kan táwọn tí wọ́n fún yín táwọn tí wọ́n fún yìí lójú kẹ́ mo ní pé bí èèyàn ní yín ẹ̀ ṣèyàn tẹ́ ẹ bá ti gbé àfáà ní tẹ́ ẹ bá ti kọjá kẹ́ kú mọ́tò táwọn sọ náà wọ́n máa fi yín pé kẹ́ máa lọ lọ́nà ìjẹ́ ṣé ń chẹ́kì iṣẹ́ wọn kan tí nínú àwọn mọ́tò yín tó bá dẹ̀ jẹ́ pé bí ọmọ ẹnìkan tí ò ní fọ́nlé kan ní bá ń kọjá bá ní wọ́n ti máa dọ́dọ́ kódà wọ́n tún máa rọ̀nà bọ́rọ̀ kódà nǹkan tí òṣèwà tó wọn ní pé ó ṣe kódà wọ́n tún máa fa bá fi nǹkan mì kún ẹ̀sùn rẹ̀ Nàìjíríà ṣe bá ṣe fẹ́ máa lónìí wáyé tí òfin máa kan tó fi máa kan tẹ́ bá tó bá ráwọn fídíò wa yẹn bá fi èròǹgbà yín sínú comment section ojú tẹ́ bá fi ìyà tó bá kọ sí yẹn bá fi sínú comment section yẹn bá like fún support program wa ẹ̀dẹ̀ wọn bá share ẹ̀dẹ̀ wọn bá gbìyànjú kan bá repost àjọ àṣẹ láti ètò ìdùnnú ẹ̀yin àfọ̀nísù náà àáfà tó kúnlẹ̀ yìí ṣé yóò wọ́n àbí kò ní wọ́ná ìbéèrè ni o tí ì bá fàjà o ẹ̀yin àfọ̀nísù náà àáfà tó kúnlẹ̀ fún iṣẹ́ òun náà àbí kò ní wọ́ná ìbéèrè tí kì í bá fàjà o ẹ̀yin àfọ̀nísù náà ẹ bá gbá fídíò kà lọ. àáfà tiẹ̀ tún ni àáfà yẹn náà ni Ibrahim Ìyáàsì òun náà ni Tìjání òun náà tún ni jẹ́ Blala tí ni wọ́n Islam na scam ẹ wo fàbú ẹ wo rọ ó ti rí àfà ṣé ó ní pé gbogbo nǹkan tí òun bá wá láyé tóun bá ti rí àfà yẹn òun ti rí gbogbo ẹ ẹ wo nǹkan tí wọ́n sọ ayé àwọn ọmọ future of tomorrow dà ẹ wo àwọn ọmọ tẹnìkan bí ẹ wo nǹkan tí wọ́n sọ yìí wọn dà àwọn ọmọ tó yẹ kí wọ́n mọ jáàmù yẹn gàn fúnlẹ̀ kóòtù jà àwọn tó yẹ kí wọ́n jáàmù bá tẹ́lẹ̀ rẹ̀ fúnlẹ̀ kóòtù ẹ wo nǹkan tí wọ́n sọ yìí wọn dà ẹ wo bí ṣe ń búramúramù lójú kó ó yẹ kó tó bàbá lójú ní bó ṣe nà máa tó rẹ báyìí kó rẹsẹ̀ ṣe mistake kó tí kó sì bójú kó jọba sì fọ́ ọ wá mọ̀ pé ọtí rajà tó láwọn bàbá àwọn mọ̀ ẹ̀ níjẹ́ kọ́ lọ àwọn bàbá àwọn mọ̀ níjẹ́ ọ̀rọ̀ pé ọ̀hún kúnlẹ̀ kọ́ ọ̀hún dàbẹ̀rẹ̀ ọ̀ nílọ ojú tó fún ọ dàpọ̀ síbẹ̀ bí ṣe ń pọ̀ bàbá lé ẹni tó lọ ń bá báyìí tó jókòó ìwé ọ̀ rí bí ṣe ń wù ọ bàbá gbọ́gbà wàhálà mọ̀ dé àjọkọ̀ olú bí ṣe ń wù ọ pé ìrèdè ṣe ọtí ní mẹ́ta ọtí ní fra ọwọ́ à ń búramúramù àwọn ẹnìkan kan níjọ́ kan tí wọ́n fún ọ ní nílẹ̀ plọ́ọ̀tì mọ́tàtì yẹn bó ṣe pọ̀ tó ìlọ́run bọ̀ ẹni tó fún ọ nílẹ̀ plọ́ọ̀tì mọ́tàtì sọ̀rọ̀ bóyá ó ṣe ọ́ lóore ni kò ṣe ọ́ lóore ó forí burúkú kórí burúkú ara rẹ̀ ni kò ṣe ọ́ lóore ó ní kó fi kọ́ mọ́tàtì kí nìkan tí mọ́tàtì dà nílẹ̀ kò tó jí kí nìkan tó dà kí nìkan tí ń produce fún ọ kí nìkan tó fi ẹ̀pù society wa kọ́kọ́ mọ́sálásí ìyẹn wá jóríire ìyẹn wá jẹ́ nǹkan dùnú wọn fọlẹ pé kò fi kọ mọ́sálásí ṣé ìyẹn wá jẹ́ nǹkan ayọ̀ nǹkan tó yẹ kó máa bàjẹ́ lórí nǹkan tó yẹ kó máa pọ́ lẹ́kùn nìyà nǹkan tó yẹ kó máa pẹ́ lẹ́kùn nìyà wọn fọ ní mọ́sálásí tí pé ti kíni àwọn nǹkan tó máa ṣe bẹ̀rẹ̀ kíni wàá máa kírun fún Allah ń bẹ̀ wàá máa lọ́n ká mọ ní èdè àràbù ń bẹ̀ ṣé kí ni ẹ fi wá support society wa ọgbà àti mutẹ lásán náà ni ọgbà àti mutẹ lásán náà ni kò bá àwọn àràbù tán kò lè lọ́la àwọn àràbù kí wọ́n fún níwèé wọn di fún ẹ̀tọ́ ó ráyé pàfà ẹ̀gan ló wá wọ́ọ̀sì jù láì bó ṣe wáyé gan àmọ́ ti rí pé òun ló ga jù yóò mọ àgbègà ó jẹ́ pé àwọn àràbù láyé ó lè pé ọwọ́ àfẹ́ ìdánù gbẹ wà àáfà tó kún sọ yìí ní kò kú sí ẹ̀kan tó kú fi yàtọ̀ sí ọ̀hún yàgbẹ́ ọ̀hún tọ̀ ọ̀hún só òun náà yọ̀gbẹ̀ òun náà tó náà sọ ẹ̀ ìyàtọ̀ síra yín nígbà tó jọ pé tó máa ní pé kò ní tó nígbà tó ti ń kún pírẹ̀ mo rò bóyá kì í ṣe pé orí bẹ́ẹ̀dì yóò wà ní mo rò bóyá yóò wà lórí òfurufú báyìí wà mọ́ wá pé wà mọ́ bá lórí òfurufú yìí mọ̀ pé òun náà ń jókòó òun náà wà lórí bẹ́ẹ̀dì òun náà sùn bọ́ọ̀nà sí sùn bẹ́ẹ̀dì náà ní máa pẹ̀sì náà ni. Islam tí n bá lónìí bẹ́ẹ̀ tó bá gbà fẹ́ sórí báyìí
eléyìí ti ní dementia ẹ mọ̀ ti ṣòfò ti yín o ẹ̀ ń pè aláàlẹ̀ Saudi Arabia nílẹ̀ Yorùbá ẹ wo adúrú máìlì yẹn wọ́n pè mọ́dún ilẹ̀ Saudi Arabia nílẹ̀ Yorùbá àwọn wọn tí wọ́n pé wọ́n ti ṣòfò lẹ̀ tiwọn ẹ̀ ń pè wọ́n láwọn kan tí wọ́n fi wá tún jẹ tí wọ́n fi wá gbó lọ yín tí wọ́n fi yìn yín jẹ ìtàn làwọn ibì kan èyí gbé sórí ẹ wá ń dá sófin wá ń dá sẹ̀sìn ẹ wo ọmọ tẹ́nìkan bí ẹ wo bàbá èèyàn kan wọ́n á fúnlẹ̀ mọ́ṣáláṣí inú rẹ̀ wá ń dùn wọ́n kọ́ mọ́ṣáláṣí sí ìyẹn wá jẹ́ nǹkan rí táwọn ọmọ tó wọn á kọ́ lẹ́kọ̀ọ́ ọfẹ kọ lé kí o tí o bọ ṣe wà yẹn bẹ́ẹ̀ ni ọgbà àtijọ́ ọgbà àti mu wàá tó fi lé kí o náà kún tọba kí o náà ta kí nìkan fẹ́ fi kí yẹn dà kí nìkan fẹ́ fi dà òlóko òlódò alápọ̀mọ́ ṣiṣẹ́ ọ̀lẹ́ olè àfàjò irú ọ̀nà mọ̀ bẹ́rẹ̀ pé kójú mọ̀ rọ̀ ayé yóò wù mí o ní ìsìlámù ẹ ti báyọ̀ jẹ́ gidi gan o òun náà tún wá láwọn ọmọ ìjọ kan náà lẹ́yìn náà báwo ìsèmí tó náà ṣe fún àbáyé náà àwọn náà tún wá síbẹ̀ fún ọmọ ẹni tó bímọ tó gbòòrò ọmọ bí ní ayé o ẹni tó bímọ tó gbọ́n lórí ọmọ bí bẹ́ẹ̀ tẹ́yìn ò bá ṣe gò báyìí kẹ́ mọ́ lọ síbẹ̀ fún àbáyé àwọn àbáyé náà sì máa gẹ́gẹ́ bí nǹkan tẹ́ bá ti wá ra àwọn fídíò wa ẹ bá fi opinion sínú comment section ìyà tó bá kọ sí ojú tó bá tún fi ẹ bá fi sínú comment section ẹ bá like ẹ bá repost kó mọ dọ́rọ̀ àfà yẹn ẹ dẹ̀ bá share àjò àṣẹ láṣẹ tẹ̀lé